الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. إن شاء الله أتنطرى مدارج السالكين أبلاتي أما بره وناني منزلة الإشفاق ولوري الإشفاق إما كانوا الإشفاق إما كانوا tí wọ́n gbà lérò nínú gbólóhùn ìkarùn níbí tàbá bẹ̀rẹ̀ rẹ̀ inshallah ta'ala kò mọ̀ yé wa sí kí lẹ̀ ní ìbáṣepọ̀ tó wà láàrin ìkarùn àti al-khawf, ìbẹ̀rù èyí tí àyànnáyà rẹ̀ láti àwọn ìjókòó tó ti pẹ́ tó ti pọ̀ yàtọ̀ láàrin méjèèjì. Ani qala Allahu ta'ala Olúwa wa Allah sọ wípé alladhina yakhshawna rabbahum bil ghaib wa hum mina sa'ati mushfiqun. Olúwa ní àwọn tí ó jẹ́ pé wọ́n máa bẹ̀rù, wọ́n máa páyà Ọlọ́run Ọba wọn ní kọ̀kọ̀ wa hum mina sa'ati mushfiqun. Wọ́n sì ti dìbì ọ̀rọ̀ ìparí ayé, àsìkò táyé máa parẹ́, mushfikun, wọ́n á máa káàánú, wọ́n sì pé wọ́n á máa káàánú ara wọn pé ẹ̀mí mi sọ́ra, al-qiyamah ti dé, ó ti súnmọ́. Wa qala ta'ala Olúwa sọ láàyè mi níta àkọ́kọ́ ka ní Suratul Anbiya àyà 49. Èyí tó tẹ̀lé nínú àyà tí a fà fi ṣẹ̀rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ní àyà ní Suratu Tur láti 25 to 27. Olúwa ní wa aqbala ba'duhum ala ba'din yatasa'alun. Olúwa ní wọ́n á kọjú síra wọn, ìyẹn wọn ọmọ àlùjánnà, nígbà tó bá wọlé àlùjánnà tán wọ́n máa bára wọn sọ̀rọ̀, wọ́n máa béèrè lọ́wọ́ ara wọn, qalu inna kunna qablu fi ahlina mushfiqin. Nígbà bá wà láyé tá wà láàrin àwọn mọ̀lẹ́bí wa, a sì máa ń káàánú wọn o. Wa manna Allahu alayna wa waqana adhaba as-samum. Olúwa wá ṣoore fún wa, ó sì là wá kó níbi ìyà tí ó le koko, ìyà tó burú bí ìwọ samum. Olúwa là wá kó ńbẹ̀. Gbólóhùn al-ishfaq ó wáyé nínú àyà alákọ̀ọ́kọ́ al-Anbiya, ó sì wáyé nínú àyà tààkà nínú Suratu Tur. Wọ́n ní al-ishfaqu riqqatul khawf. Al-ishfaq tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ bí wọ́n ní riqqatul khawf, ìmọ̀ jẹ́ kí ìbẹ̀rù tó wẹ́ ká sọ ìbẹ̀rù ká yóò fúyẹ́, a very light form of fear. Ó ní al-ishfaq, Yorùbá tù sí ìkáàánú. Wọ́n ní wa huwa khawfun bi rahmatin min al-khaif. Wọ́n náà ní ìbẹ̀rù tẹ́nìkan máa bẹ̀rù sísàkání ẹnìkan, ìbẹ̀rù yẹn wá ní ìkẹ́, ó ní àánú nínú, bí kí àwọn bẹ̀rù lórí ọmọ rẹ̀ pé ibi tọ́mọ mi ń lọ yìí wọ́n mọ̀ lè rí sùtà ń bẹ̀. Ìbẹ̀rù tí ìyá ó máa ní lórí ọmọ ẹ̀, àbí tí bàbá ó máa rí tí ó máa ní lórí ọmọ rẹ̀ pé kọ́mọ mọ́ sí ẹsẹ̀ gbé láyé. Ìbẹ̀rù yẹn al-ishfaq ni. Ohun tún
ó tún wẹ́ ju ìbẹ̀rù tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ al-khawf al-mujarrad tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ láti jẹ́ ìwà ó tún wẹ́ jù lọ. wọ́n ní فنسبته إلى الخوف نسبة رأفة إلى الرحمة ما في àánú ìkáàánú tá ń sọ yẹn ìmá fi tì sí ìbẹ̀rù ó dàbí ìgbà tá a bá fi àrọ́fàtù ìkáàánú náà ní rọ́fà nípa àwọn kẹlẹ́mọ́ tó lọ́rọ́ ẹ̀ kọ́lọ̀kú ṣàánú ẹ bá ń gbé sẹ́gbẹ̀ ara wọn ẹgbà wọ́n yàtọ̀ láàrin ilé ìsẹ́lẹ̀ bó tàwọn yàtọ̀ díẹ̀ díẹ̀ mbẹ́mbẹ́ ó dàbí àrọ́fà ìní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi ìní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi tì sí arahma ká fi tì sí ìkẹ́ ká fi tì sí arahma ìmọ̀ kẹ́ni ìmọ̀ ṣàánú èèyàn wọn fa innaha altafu rahma wa araqha wọn fa innaha altafu rahma wa araqha a jẹ́ pé arafatu níbi òun ó tún wẹ́ tọ́bá ní inna Allaha ra'ufur rahim tọ́bá ní inna Allaha ra'ufur rahim ọba oní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ra'uf ọba aláàánú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó máa ń wù yàn sí rahim ọba oníkẹ̀ níbẹ̀ yẹn ra'uf yẹn ó tún wẹ́ ju ar-rahma lọ so ar-ra'uf ar-ra'fatu wẹ́ ju ar-rahma lọ ó lẹ̀ ju rahma lọ so tá bá fi al-ishfaq tá bá fi wé al-khawf so al-ishfaq lọ sí gíní o náà wẹ́ ó lẹ̀ ju gíní al-khawf lọ rúpálá yẹ yàrí wọn wa lihadha qala sahibul manazil wọ́n ní ìdí nìyẹn tí afá tó ṣe tírà manazil yẹn al-imam abu ismail al-ansari al-harawi wọ́n ṣe manazil gaga manazil sa'irin ẹgbẹ́ tírà tí al-imam ibn qayyim tí wọ́n ń ṣe ta'dil rẹ̀ yìí tó ń ṣàtúnṣe rẹ̀ yìí òun ni kíni manazilu as-sa'irin àwọn ibùsọ̀ àwọn ẹni tí wọ́n rìnrìn àjò lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tírà yẹn originally ó láwọn kọ́họ nínú manazilu as-sa'irin gẹ́gẹ́ bí Imam al-Dhahabi ṣe sọ nínú Siyar A'lami Nubala pé tírà yẹn ní kọ́họ àwọn ọ̀rọ̀ sufiyat ọ̀rọ̀ sufi pọ̀ mẹ́gan tẹ́bárí tọ́bá ń ṣe nákùlù ọ̀rọ̀ al-Harawi gangan wá tọ́bá ń ṣe nákùlù rẹ̀ wá nínú tírà tá ń ka inú Madariju Salikini ẹ mọ̀ gbóòrùn sufiyat níbẹ̀ tó ti ṣùgbọ́n al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala àwọn náà wá tún àwọn sufiyat yẹn àwọn àtúnṣe wọ́n tráyè láti gbé sí mahamalu hasan láti gbé àwọn ọ̀rọ̀ yẹn síbi tó dáa so that yóò súnmọ́ tí súnà gangan àbí tí Qur'an gangan sọ àwọn ìròyìn yóò súnmọ́ tó ti tí ò bá sì ṣe túnṣe ń bẹ̀ wọ́n ni ìtafà aṣọ bí i kò sí kíni kò wọlé a sọ fún wa pé gbólóhùn tó gbajúmọ̀ látọ̀dọ̀ al-Imam Ibn Qayyim pé innana nuhibbu shaykhana wal haqqu ahabbu ilayna a nífẹ̀ẹ́ àfáà wa lóòótọ́ ṣùgbọ́n a nífẹ̀ẹ́ òdodo ojú tani lọ àfáà lọ ẹni tí wọ́n bá wí orí tani o Abu Ismail al-Ansari so afọ́ ní manazil wọ́n tó fẹ́ sọ nípa al-ishfaq wọ́n lá al-ishfaq ìkáànú wọ́n lọ́nà dawamul hadar ìmá fúra ní gbogbogbà ká má fúra ká má sọ àsùgbàgbé tẹ́ pé èyí ò ní rántí ara rẹ̀ má èyí ò ní fúra sí tó yẹ kó fúra sí tó dà kó sí pé tó fẹ́ lọ sókè parun kò ní yẹrẹ ẹ̀wò wọ́n ní ilé náà ní al-ishfaq wọ́n ní makuruna bitarahu ó sì ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀ níkẹ́ ìmọ̀ káànú ìmọ̀ sìkẹ́ àwọn èèyàn
wa huwa ala 3 darajat wọ́n ní ìṣfàkù ìpele mẹ́ta ló ní al-ula ìpele alákọ̀ọ́kọ́ ìṣfàkù ala nafsi kéèyàn máa káàánú ẹ̀mí ara rẹ̀ antajima ilal inad pé ẹ̀mí mi má lọ síbi ìgúrí ẹ̀mí mi má lọ síbi tó ti mọ ìyapa Ọlọ́run ẹ̀mí mi má lọ síbi ẹ̀ṣẹ̀ táwọn ọgbẹ́ lágbájá ó ní ìṣfàkù fún ẹ̀ ni pé ó ń káàánú ẹ̀mí ara rẹ̀ pé ẹ̀mí òun ò gbọdọ̀ ṣe tó takò tọ́lọ̀ ọba fẹ́ dáràjà alákọ̀ọ́kọ́ nìyẹn gẹ́gẹ́ bí al-imam Abu Ismail al-Ansari gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ al-imam Ibn Qayyim al-Jawziyya wá túgbólò yẹn wọ́n ní ay tasra'u wa tadhhab ila tariqil hawa pé ìtàn sọ ni pé èyàn gbọ́dọ̀ mọ ṣọ́ra ó gbọ́dọ̀ mọ káàánú ẹ̀mí ara rẹ̀ kúrò níbi kó pọ̀ sẹ̀sẹ̀ kó sáré àbí kó lọ síbi kó gbójú ọ̀nà fẹ́ẹ́nú wal isyan ojú ọ̀nà ìyapa Ọlọ́run wa mu'anadatil ubudiyya àbí gbogbo tí ó mọ takò ìjẹ́ ẹrú fọ́lọ́ọ̀bá kó tọ ojú ọ̀nà yẹn lọ wọ́n yẹ kẹ́mí rẹ̀ tọ ojú ọ̀nà parun wọ́n yẹ kó tójú ọ̀nà fẹ́ẹ́nú bí a lọ ṣe bídà a lọ ṣe tí ò bẹ́sì mu mọ́ jẹ́ kẹ́mí rẹ̀ tójú ọ̀nà yẹn ìgbọ́dọ̀ máa káàánú ẹ̀mí ara èèyàn ẹ máa káàánú ẹ̀mí ara yín ẹ̀mí mi sọ́ra rẹ̀ mọ́ lọ ibi tí òye ó lọ torí pé ẹ̀mí wa ló máa ń tì wá lọ́pàá àpá lọ gbogbo ibi tá a máa ń ṣe yẹn ẹ̀mí ni wọ́n sọ pé a gbọ́dọ̀ jẹ̀mí wa lógun wọ́n sọ pé nínú mùjáhádà ìjagun tó ga jù náà ni mùjáhádà tó nafs káyàn jẹ̀mí ara rẹ̀ lógun nínú jihadi tó ní agbára jù wọ́n ní jihadu nafs ìjẹ̀mí ara èèyàn lógun pé ẹ̀mí mi má ṣe tí ò dáa so ẹ̀mí ni ó máa fa àyàn pé ìwọ ojú lọ bí ìwọ ọkàn ìwọ apá lọ síbí ìwọ ẹnu lọ síbí ẹ̀mí yóò máa fa gbogbo ẹ̀ náà fi máa ń pe ìfẹ́ ẹnu ní àlàhàwá torí pé ìfẹ́ ẹnu ó sún ẹ̀mí lọ síbi tẹ́mi ròyìn pé òun ti máa rí yòdò yìí dí hawa nafs so a máa gbìyànjú àti máa bẹ́mi wa yà á gbọ́dọ̀ jẹ́ kẹ́mi wa máa tìwá lọ́pàá àpá lọ sí gbogbo tó bá wù ú ẹ̀mí fẹ́ gbẹdẹmukẹ́ ẹ̀mí nífẹ̀ẹ́ kó mọ ṣe tí ó mọ yapọ̀ náà so a mọ fẹ́ ẹ̀mí yẹn padà wọ́n sì yọ mọ sọ́gbọ́ ẹ̀ nìyẹn tí ó fi dàlù kìámọ̀ tá a fi kú tí ó fi di kí ni ìjọ kú wa ni wàá abudu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin ọlọ́ọ̀bá rẹ títí yóò fi dọjọ́ kú rẹ. ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ wọ́n wal-ishfaqu ala al-ilm dáràjà ẹlẹ́ẹ̀kejì níbi ìmọ̀ káàánú níbi ishfaq òun náà ni ká máa káàánú ìmọ̀ tá a bá ní káàánú ìmọ̀ rẹ tó mọ̀ yẹn Allahu Akbar ìmọ̀ tó mọ̀ yẹn káàánú ẹ̀ an yasira ila ad-daya ìmọ̀ yẹn máa di tí ó waste ìmọ̀ àwọn èèyàn máa waste bó ni mo sì máa ń waste nígbà tí yóò bá ṣe kí ni o tí yóò bá lò òhà gbá òhà wò òhà kòkò bàbá sásùn omi ilé ọmọ yẹn ilé kí oríṣiríṣi ló lọ from one jamia to another jamia jókòó àfá kan sí jókòó àfá mi ó gbóríṣiríṣi ṣùgbọ́n wá wò ní àwòsẹ̀mí ayé rẹ̀ àárí àpẹẹrẹ ìmọ̀ yẹn níbẹ̀ Allahumma inna na'udhu bika minal ilmi la yanfa olúwa aṣáájú ọkọ̀ níbi ìmọ̀ tí ó ṣàǹfààní tó káànú mọ̀ rẹ̀ ashfik ala ilmika káànú mọ̀ rẹ̀ tó ní ẹ lo ìmọ̀ rẹ̀ wọ́n yẹ kí ìmọ̀ rẹ̀ di àbámà wàbáàlì àbámà lé ọ lórí láyé àti lálùkè àmà táyé ọmọ ọ̀nà kásì ó dẹ̀ lọ lé kéwò
ó dẹ̀ ha Kùránì ó dẹ̀ ṣe gbọ́dẹ̀ ṣàwò ẹwà rí tó yà ní abẹ́lú akọ́lọ̀ mọ́ yẹ kí ti wá rí bẹ̀. So Al-Imam Ibn Qayyim rahimahullah àwọn náà wá ṣàlàyé bóò ni a ṣe káànú ìmọ̀ wa, bóò la ṣe máa káànú ìmọ̀ wa tí ò ní di nǹkan kí nǹkan mọ́ wa lọ́wọ́, tí ò ní di àbámọ̀ mọ́ wa lọ́wọ́, tí mọ́ ò ní di pé ẹni tí ò ní mọ̀ gan irú ta níyẹn tí ó wà dáa jù á lọ láyé àti láyé kìámà. Torí pé àwọn èèyàn kan bẹ wọn ò ní mọ̀ sí wọ́n sàn ju àwọn tán nímọ̀ yẹn lọ. Ànábì sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ pa ìyà táwọn tó nímọ̀ tí wọn ò fi mọ́ wọn ṣiṣẹ́, ó sọ̀rọ̀ oríṣiríṣi ìyà tí wọ́n á jẹ láti inú náà jahannama. Inú ẹni pé ẹni tó nímọ̀ tí ò fi mọ́ ṣiṣẹ́ Olúwa Ẹlẹ́dà yóò ní kí fún rẹ̀ jáde, wọ́n wá lọ́pọ̀ mọ́. Àwọn ọmọ náà lọ mọ́ wò pé àfáà lágbájá rè, ṣéwù lágbájá rè, sheikh ustaz lẹ́yìn náà ṣe mí lè àpọ̀ sí bí nímọ̀ nù pé ó mọ̀ nímọ̀ yẹn lóòótọ́ ṣùgbọ́n gbogbo tí ó máa ń sọ fún wíkẹ́ má ṣe yẹn gbogbo ẹni kí ni ó máa ń ṣe tó bá kí ni yóò dá ní ó ṣe pẹ̀lú akólà wa kó mi bẹ̀ yẹn ó yẹ kí máa wà kó wúlò fún wa. So bóò ni mèèyàn bóò la ṣe máa ń káànú mèèyàn Al-Imam Ibn Qayyim wọ́n ṣàlàyé lábẹ́ dárájà ẹlẹ́ẹ̀kejì tó ń bẹ fún kíni al-ishfaq. Dárájà alákọ̀ọ́kọ́ kí la pé kéèyàn káànú kíni ẹ̀mí ara ẹ̀ jẹ̀mí ara rẹ̀ lógún. Dárájà ẹlẹ́ẹ̀kejì ni pé kó káànú mọ̀ tó ní tó ti yé. So tó bá di ìjókòó tó ń bọ̀ insha Allah ta'ala àákàntí Imam Ibn Qayyim tán sọ lórí dárájà ẹlẹ́ẹ̀kejì yìí nípa pé ká káànú mọ̀ wá bóò láti káànú rẹ̀ tá a bá ti wá ṣàlàyé ẹ̀ tán a wá bọ́ sí dárájà ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ al-ishfaq insha Allah ta'ala wa sallallahu ala nabina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.